ń bá rẹ́ni sọ fún mi èmi máa ń wo orí pípé o. Mami, kí ló tẹ pé mi pè pàjáwìrì mi báyìí? ní pé pé pàjáwìrì pé jù Kí ló ṣẹlẹ̀? mo ṣàlàyé fún ẹ. Àyà tí ń pẹ́ hospital kílẹ̀ wá mú mi. ó ṣe bó ṣe ń bi ni ló bi mí yẹ o mo ṣàlàyé fún ẹ pé nínú lockdown yìí mo rí wọn sọ pé bàbá yín ojoojúmọ́ ni kò jẹ́ kí n gbádùn mo dẹ̀ sọ fún pé nítorí wọn tí ó bá sí lockdown tó bá ti wá trailer lọ ìwọ̀n oṣù kan oṣù méjì ó lè má wálé á ti wà use sí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó dẹ̀ ti ṣe díẹ̀ tẹ̀sí wálé náà báyìí. èèyàn fún mi ní engine oil mo wà ní mo ṣe wà bọ́lá ṣe kọ́ tèmi nìyẹn nígbà kan. Ìwé ní NGO lóde. nígbà tí bàbá yín lè wá kọ̀ tó lóun máa wálé ó wálé nígbà jiyàn ìwọ̀n oṣù méjì yẹn nǹkan ṣe mí o. Nígbà lockdown. bẹ́ẹ̀ ni tó bá ti sùn tèmi olóògbé ẹ̀ ó máa gbérí ní gbogbo ìgbà ni èmi dẹ̀ kẹrin gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé má kàn ní mi tó bá ti kàn mí báyìí gbogbo ẹ̀ ó máa wà floppy ni.